A kú dédé àsìkò yìí o, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí tí ṣe ọjọ́rú ọjọ́ 26 nínú oṣù kejì ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu òun mà ló ti ránṣẹ́ ìkíni kú oríire sí gómìnà ìpínlẹ̀ Ondo èyí tí wọ́n ṣẹ̀ búra fún lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí kú oríire. Gómìnà Lucky Orímisàn Ayédàtiwà gẹ́gẹ́ bí gómìnà ẹlẹ́ẹ̀keje ní ìpínlẹ̀ Ondo eléyìí tí ó lò dáúlà ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ ìkíni kú oríire láti ẹnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ wípé àpẹẹrẹ rere ìgbà ọ̀tun ìdàgbàsókè lèyí jẹ́ ò àti ìmọ́lẹ̀ fún ìpínlẹ̀ Ondo láti nírú gómìnà Ayédàtiwà gẹ́gẹ́ bí gómìnà wọn ní ìpínlẹ̀ náà. Tinubu wá rán gómìnà Orímisàn Lucky Ayédàtiwà létí gbogbo àwọn ìpinnu rẹ̀ àti ọ̀rọ̀ gẹ́gẹ́ bí èyí tó lò lásìkò ìpolongo ìbò, gbogbo ìlérí èyí tó ṣe fún àwọn olùgbé ìpínlẹ̀ Ondo lásìkò ìpolongo ìbò wípé kó rántí kó sì rí dájú wípé òun mú gbogbo ìlérí ọ̀hún ṣẹ, kó sì rí pé nínú àwọn ohun tí ó ṣe kó jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run kó wà lékè ọkàn rẹ̀ téńté. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Lucky Orímisàn Ayédàtiwà ni Tinubu ló rán létí o. Tinubu tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọ̀hún wípé ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ rere nílẹ̀ báyìí léléyìí tó jẹ́ nǹkan ìwúrí ìdùnnú fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti nírú Lucky Ayédàtiwà gẹ́gẹ́ bí gómìnà wọn ní ìpínlẹ̀ Ondo, bákan náà ní orílẹ̀-èdè Nàìjíríà láti nírú ààrẹ Bọ́lá Tinubu o. Ó ní nípa ìdí èyí òun rọ Lucky Ayédàtiwà láti rí dájú wípé gbogbo ìlérí rẹ̀ lásìkò ìpolongo ìbò kó mú ṣẹ o. Ó ní ọjọ́ kékeré péréte èyí tó lò lẹ́yìn ikú ọ̀gbẹ́ni Rótìmí Akérédolú, ó ní èyí ló jẹ́ ìlànà èyí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo ló kójú òṣùwọ̀n tó sì mú àwọn olùgbé ìpínlẹ̀ Ondo láti dìbò fún. Ó ní báyìí òun fún ara rẹ̀ ó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ náà ni. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu Tinubu jáde ìkíni kú oríire rẹ̀ lẹ́yìn tí wọ́n búra fún gómìnà Lucky Orímisàn Ayédàtiwà lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí tí a wà yìí ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí gómìnà níbẹ̀, níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn, àwọn gómìnà, àwọn alákòóso àti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tí wọ́n ti péjú pésẹ̀ síbi ayẹyẹ ìbúra fúnni ọ̀hún èyí tó wáyé nílùú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo. Olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí láyé ológun Ibrahim Badamasi Babangida òun mà ló ti sọ àwọn ọ̀rọ̀ díẹ̀ kan jáde báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ èyí tó sọ tó tún ní ṣe pẹ̀lú ètò ìbò ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 èyí tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń jẹ lẹ́nu June 12, níbi tí olóògbé Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá MKO tó ti jáwé olúborí ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti kéde rẹ̀ lọ́dún náà lọ́hùn-ún. Báyìí IBB tuntun sọ̀rọ̀ jáde nínú ìwé rẹ̀ kan èyí tó ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá nílùú Àbújá, èyí tí gbogbo àwọn ènìyàn nílẹ̀ yìí àti nílẹ̀ adúláwọ̀ tí wọ́n ti péjú pésẹ̀ síbẹ̀ àfi bí ilẹ̀ Mẹ́kà ibi wọ́n ti ń sin Olúwa lọ́dọọdún ni. Nínú ìwé ọ̀hún èyí tó kọ jáde níbẹ̀ ló ti ní ẹ̀ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ti gbìyànjú láti gba ìjọba pẹ̀lú aṣọ kakí ológun lọ́rùn, tó sì jẹ́ pé orí lókòwò yọ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdígúngba ìjọba láyé ológun náà lọ́hùn-ún pé òun ò bá ti di olóògbé. Gẹ́gẹ́ bí IBB bó ti sọ ọ̀rọ̀ náà, ó ní láàrin ọdún 1966 sí ọdún 1985, ó ní láàrin ọdún yìí ẹ̀ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀
ní ìdígúngba ìjọba ló wáyé, èyí tóun sì mọ̀ sí nínú rẹ̀, èyí tó jáde nínú ọ̀rọ̀ àti ìwé èyí tó kọ nínú ìwé rẹ̀ apá kẹta abala karùn-ún ní ojú ìwé mẹ́rìnléní ọgọ́rùn-ún 104. bẹ́ẹ̀ bá kà á dáadáa ìbẹ̀ ni òbítíbitì ọ̀rọ̀ eléyìí tí IBB tó sọ jáde ó wà ní láti ìgbà náà títí di ìgbà tóun fi bọ́ aṣọ ológun sílẹ̀ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun, ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan lójú ti rí ó lámọ̀ lásìkò yìí òun nílò láti sọ òtítọ́ jáde kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè mọ ipa ribiribi tóun ti kó fún ìdàgbàsókè. ó ní nǹkan tó fà á tí púpọ̀ àwọn ènìyàn pàápàá jù ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ṣe fẹ́ràn láti máa jẹ́ kí ológun kó darí orílẹ̀-èdè wọn ní wípé àwọn ológun ohun tí wọ́n bá fẹ́ ṣe ni wọ́n sọ, bẹ́ẹ̀ sì ni bí ọ̀rọ̀ ti ń jáde lẹ́nu wọn òun ni àṣẹ ń tẹ̀lé. gbogbo ọ̀nà ni ológun sì máa ń gbà láti lè rí dájú pé àwọn ènìyàn tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè wọn wọ́n wà nínú òmìnira, ìtura àti ìgbádùn aláìlẹ́gbẹ́, nítorí pé àwọn ológun wíbẹ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n, púpọ̀ àwọn ènìyàn sì ní ìbẹ̀rù wọn. ó ní ìdí rèé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ti fẹ́ràn kí ológun kó máa darí wọn. fún àpẹẹrẹ, ó ní bẹ́ẹ̀ bá lọ sí orílẹ̀-èdè Burkina Faso, orílẹ̀-èdè Mali, orílẹ̀-èdè olómìnira Niger tí àwọn ológun ti ń darí wọn lọ́wọ́ báyìí, wọ́n ní ìgbé ayé wọn ló ti yàtọ̀ sí ayé alágbádá, ohun gbogbo ló sì ń lọ ní ìrọwọ́rọsẹ̀ bí wọ́n ti kọ̀wé rẹ̀. ó ní ìgbà tí ológun darí orílẹ̀-èdè Nàìjíríà náà, ó ní bí ẹ bá wò dáadáa, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló jẹ́ nǹkan amáyédẹrùn ló ń ṣẹlẹ̀ tí gbogbo nǹkan sì ń lọ bí a ti kọ̀wé rẹ̀. ó ní lábala ètò ààbò náà ó ló fẹsẹ̀ múlẹ̀ dáadáa. ó ní ìdí rèé tí púpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń bẹ̀ tí wọ́n sì fẹ́ràn láti lè jẹ́ kí ológun kó máa darí orílẹ̀-èdè yìí. gẹ́gẹ́ bí IBB bó ti sọ, ó ní ìgbé ayé ìrọ̀rùn ó máa ń pọ̀ nínú ètò ìṣèjọba àwọn ológun ju ìjọba alágbádá lọ, torí pé àwọn ìjọba alágbádá wọn ò ní àdéhùn, bẹ́ẹ̀ sì rèé wọ́n máa jẹra wọn fẹ́ra wọn lẹ́yìn ẹsẹ̀, àti pé gbogbo ìlérí orí àwọn òun ni wọ́n ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ilẹ̀ adúláwọ̀. ó ní púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè yìí bí wọ́n bá béèrè lọ́wọ́ wọn, ó ní bí ìdá 90 nínú 100 ni ó sọ wípé ìjọba ológun ń làwọn fẹ́, nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun rere èyí tó máa ń tọwọ́ ìjọba ológun jáde, gẹ́gẹ́ bí IBB bó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ àti ìwé ọ̀hún. lórí ọ̀rọ̀ owó orí ní sísan, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn ẹgbẹ́ ìdókòwò orílẹ̀-èdè yìí, Nigerian Labour Congress àti Trade Union Congress, tó fi mọ́ àjọ kan náà tí wọ́n tún pè ní NECA, àwọn wọ̀nyí pẹ̀lú àwọn tó kù mà ní wọ́n ti ju òkò búburú ọ̀rọ̀ lu ẹni tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà, Senator Godswill Akpabio, lórí ọ̀rọ̀ kan tó jáde ní ìgbérẹnu bàbá ọ̀hún, èyí tí wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tí ò ní làákàyè tí ò mọ ohun tó ń sọ, àti wípé ọ̀rọ̀ lọ́tí ni wọ́n ka ọ̀rọ̀ Akpabio ni wọ́n ka ọ̀rọ̀ ọ̀hún sí o. gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn tó kù rẹ̀ bí wọ́n ti sọ ọ̀rọ̀ náà lásìkò eléyìí tí wọ́n ṣe ìpàdé ìta gbangba kan lórí àpérò ọ̀rọ̀ àti ìbéèrè èyí tí ààrẹ Bọ́lá Ahmed béèrè fún lórí àtúntò ọ̀rọ̀ owó orí, èyí tí wọ́n ní àwọn yóò ṣe ìpàdé ìta gbangba níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà yóò ti ní àǹfààní láti béèrè àti láti fún wọn ní ìdáhùn sí ìbéèrè wọn. nínú ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n ní Godswill Akpabio ló ti sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń sanwó orí wọn ò ju ìdá 30% lọ 30% nínú 100 àwọn ọmọ orílẹ̀-èdè yìí. èyí ni ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC, TUC, NECA àti àwọn tó kù tí wọ́n ní ọ̀rọ̀ tó jáde lẹ́nu Akpabio yìí jẹ́ ọ̀rọ̀ èyí tó kù díẹ̀ káàtó. wọ́n ní àgbàlagbà tí a gbọ́dọ̀ gbọ́ tí ò gbọ́dọ̀ ṣe lágbálágbá ni, ṣùgbọ́n wọ́n ní Akpabio ní ọ̀pọ̀lọpọ̀ gbà ní àgbà rẹ̀ máa ṣe lágbálágbá, kò ní òye láti darí ipò èyí tí wọ́n fi sí, bí kò ṣe wípé ìkàn jábọ́ lẹ́nu bó bá ti wún àti bó bá ti wùn ní ọ̀rọ̀ náà ń bọ́ lẹ́nu rẹ̀. wọ́n ní àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń sanwó orí wọ́n ju ìdá 30% lọ, kódà bí wọ́n bá gbé sórí òṣùwọ̀n wọ́n ní wọ́n lọ bí ìdá 100 tá a mọ̀ sí 80%. púpọ̀ wọ́n ní gbogbo àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yálà òṣìṣẹ́ ìjọba àpapọ̀, òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀, ìjọba ìbílẹ̀ tó fi mọ́ àwọn oníṣòwò àti iléeṣẹ́ ńláńlá àti àwọn aládàáni ni wọ́n sanwó orí o, ṣùgbọ́n tó jẹ́ pé
àwọn tí wọ́n ń bẹ ní ipò agbára gangan àwọn gangan lẹni ibi tí ń pọmọre léèwẹ̀ èyí tí wọ́n lo ipò agbára tí wọ́n kọ̀ láti sanwó orí yálà lórí àwọn iléeṣẹ́ ilé àwọn ọkọ̀ àti àwọn ohun míì èyí tí wọ́n lò tó sì jẹ́ olówó gọbọyì. Wọ́n ní àwọn tí wọ́n ń bẹ ní ipò agbára ìjọba àwọn gangan ni ó yẹ kí wọ́n sọ wípé ẹ̀sùn ọ̀hún wọ́n dàálù láyà tó ń ti ẹ̀bí náà torí pé àwọn gangan ní kì í sanwó orí nítorí pé wọ́n ń lo ọwọ́ agbára ipò lé àwọn ènìyàn ọ̀hún tó ń gbawó orí náà wọ́n lò lé wọn lórí. Arákùnrin kan rèé tọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti rọ́wọ́ tó báyìí látàrí wípé ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀. Arákùnrin ọ̀hún ẹni ọdún 23 eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Gbọ́láhàn Adébáyọ̀ òun mà ń ló ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Ìjẹ́dòdò ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Jímọ̀ èyí tó kọjá yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ti fìdí rẹ̀ múlẹ̀ látẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà SP Benjamin èyí tó fi léde wípé arákùnrin Gbọ́láhàn ní ọ̀rẹ́bìnrin rẹ̀ Wákì lódì lọ́wọ́ alẹ́ mọ́ òru ni wọ́n ní gbólóhùn asọ̀ kan ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé ó ní àlùbami bí ẹni lu ẹ̀gúsí ìbàrà òun ní Gbọ́láhàn fi ọ̀rọ̀ ọmọbìnrin ọ̀hún ló fi ṣe títí tí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu ọmọ tí ṣe ọ̀rẹ́bìnrin Gbọ́láhàn yìí. Ọ̀kan nínú àwọn ṣojú mi kòró kan èyí tó jẹ́ ará ilé Gbọ́láhàn òun ló ṣe àlàyé ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ fún iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì ti mú Gbọ́láhàn sí àtìmọ́lé àwọn ọlọ́pàá láti wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ pẹ̀lú ìgbésẹ̀ tó gbé tó fi na ọ̀rẹ́bìnrin rẹ̀ pa sínú yàrá rẹ̀ ní àdúgbò èyí tó jẹ́ ibi tó ń gbé nínú ilé rẹ̀ l'Àlímọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Èkó. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. Ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti elédè òyìnbó eyín ọ̀gbẹ́ni Kanayo òun mà ló ti pariwo tantantan síta báyìí látàrí bí àdínkù bó ṣe ń dé bá àwọn alátìlẹ́yìn rẹ̀ àti àwọn alátẹ̀lé rẹ̀ lórí ayélujára. Kanayo èyí tó sọ̀rọ̀ náà wípé ìyàlẹ́nu ló jẹ́ lójoojúmọ́ tóun bá ti jí báyìí ní àwọn alátẹ̀lé òun lórí ayélujára tá a mọ̀ sí followers ni wọ́n dínkù kàkà kó máa lékún sí pọ̀lọpọ̀lọpọ̀ iṣẹ́ akitiyan èyí tí òun ṣe láti lè rí dájú wípé ìkànnì ayélujára òun ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó jẹ́ ẹ̀kọ́ àdídùn àti nǹkan tí ó máa jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n ní ìfọ̀kànbalẹ̀ nínú ayé tóun fi síbẹ̀ ṣùgbọ́n kàkà kó máa lọ sí òkè sí ó ní í ṣe ní iye orúkọ àti àwọn ènìyàn tí ń tẹ̀lé òun tá a mọ̀ sí followers ń ṣe ní jáwálẹ̀ jọjọ. Kanayo tó ké gbàjarè síta lásìkò tí àwọn ènìyàn rẹ̀ olólùfẹ́ rẹ̀ àti àwọn alátẹ̀lé rẹ̀ tó jáwálẹ̀ kúrò láti bí mílíọ̀nù 2.3 wá sí mílíọ̀nù 2.1 láti 2.3 mílíọ̀nù wá sí 1.9 mílíọ̀nù. Ó ní nǹkan wọ̀nyí jẹ́ nǹkan tó gbọgbẹ́ lọ́kàn òun. Àwọn alátẹ̀lé òun lórí ayélujára Instagram oníkàkà kó máa lékún ṣe ló ń dín sí o. Ó ní látorí 2.3 àti àwọn ènìyàn tó ti jẹ́ ipò ti lé dáadáa tó ti wọ 2.4 trillion followers ló ti wá sí 1.9 followers báyìí. Ó wá pariwo
sí ìkànnì Instagram láti ti wá nǹkan ṣe sí kó tó di wípé wọ́n jọ kíṣẹ́ bọ́ ṣòkòtò ìjà látàrí pé òun ó gbé wọn lọ sí gbogbo àwọn ilé ẹjọ́ èyí tó bá lè bá wọn dá sí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí Kanayo bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún lákòótán nínú ọ̀rọ̀ Kanayo ó wá rọ àwọn ènìyàn láti má gbínú kí wọ́n dákun dábọ̀ kí wọ́n padà sórí àwọn ìkànnì yìí láti tẹ̀lé òun ó ní bá a bá rí èèyàn tí wọ́n yọ kúrò òun rọ̀ wọ́n láti padà láti tẹ̀lé òun yálà lórí Instagram, TikTok, lórí Facebook àbí lórí YouTube gẹ́gẹ́ bí Kanayo bó ti kà á sílẹ̀ ó lámọ́ òun sì ń wá nǹkan èyí tí ilé-iṣẹ́ Instagram tí wọ́n yóò ṣe lóhun tí wọ́n yóò ṣe fún òun ní àlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ láti mú àdínkù bá àwọn alátẹ̀lé òun látorí 2.3 million followers wá sí orí 1.9 followers gẹ́gẹ́ bí Kanayo bó ti sọ ọ̀rọ̀ náà. tó ẹ̀yin ará Yorùbá bọ̀ wọ́n ní bá a bá gbé àwòrán gẹ̀gẹ̀ ibi tó da ìlà ń fi tì sí ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dẹ̀ ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tun rè míì nílé iṣẹ́ wa gbogbo aládùúrà wípé ilé wa ò ní dàrú àmín. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.